أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أجب دلواسي أحمد الغاسل إكي كومادو أنا دودو تيفي ẹ̀sùn gbàmíláyè irọ́ don't kill yourself don't allow anybody kill you ẹ jọ̀ọ́ ẹ bá mi súré gba eléyìí àṣẹta tó gbóná ni o ẹ fún ma gbọ́ iṣẹ́ tí mo fẹ́ jù lẹ́yìí tó o bá ti ń lo iṣẹ́ yìí má jẹ́ kí nǹkan kan pa ìwọ àti ìyàwó rẹ pọ̀ débi kó o bínú látàárọ̀ dalẹ́ ó léwu fún un má jẹ́ kí nǹkan kan pa ìwọ àti ọkọ rẹ pọ̀ débi kó o bínú látàárọ̀ dalẹ́ ẹni ọba mọ̀ pọ̀ nǹkan òun rí n tó dájú tó lè lò ní sàsí láti pọ̀ fẹ́ fi ba tiẹ̀ jẹ́ jọ́sà tẹ́ ẹ bá gbé olúgbòhùn dání tí ń ru fọṣọ báyìí tó ọba dé fìlà sí i kọ́ wá ní kọ́sẹ́ àmọ́ sọ fún yín pé nítorí rí ọba gbà ní kọ́sẹ́ kí lẹ́ bá mi wá ẹ jẹ́ bá mi sí àkíní yìí ẹ rí kí mi fi nẹ́bà mi lẹ́ o èmi ò polóògùn o àfa àkọ́mọ ń kéwòn ní mí o àwọn àfa àti wọn kéwòn lẹ̀ ń wò wọ́n yẹn o sórí pélé kí ó la wà só ti rí bẹ́ẹ̀ yẹn àkọ́mọ ń kéwòn ní mí but inú ẹ̀bùn tọ́lọ́hun fún wa tá a dẹ̀ mẹ́ pé tẹ́sí trust ni ẹ̀jẹ̀ ìbò yẹn pọ̀ kí ló bá mi wá orí ọ̀ká tó ti hàn náà tó ń ti àṣẹ rẹ̀ orí ọ̀ká odidi tó tóbi dáadáa ẹyọ kan sọ ń gbà mí yé awọ ẹkùn yèrèpè pàdé àtàrẹ orí ọ̀ká tó tóbi tó láṣẹ lẹ́nu awọ ẹkùn yèrèpè àti pàdé àtàrẹ àwọn tí mo dá akọ ìlú kò lórí iná tó jó nínú apẹ kò sẹsẹ ń bi ká jóògùn bí ìbálẹ̀ tó bá jóògùn ọ̀wọ́ dẹ ni ọmọ àdìsí rẹ̀ wá àbáyà kùránì rẹ̀ ìgbàgbọ́ rẹ̀ nínú Ọlọ́run kò jí ó dúró àlìjádù yúdì ní kúnlẹ̀ amúrísàásì wàlìjádù yẹfutá kúnlẹ̀ bábí mugilaki tẹ́ ẹ bá jọ tán lọ́gbìyànjú kọ́ ra ògì bíi oní 200 naira àbí 500 ó dìpẹ́ bí ògì bá ṣe wọ́n tó ládùúgbò yín wà wá pọ̀ ògì yẹn ó gbé ògì lé náà ẹbu tó jó yẹn ó ti jó ó ti lọ ó kún náà kó sínú pépà ògì tó gbélé náà yẹn inú abọ́ kan ni kò jí ọwọ́ àbápá ẹnìkan kọ́mọ ó ti bá ti ń sọ wọ̀ tí wọ́n lò òkè báyìí bí ògì tí wọ́n fi máa ń sun ẹ̀kọ́ oògùn tó jó yọ dà sínú ògì yẹn tó bá ti dànù ẹ̀ fi orógùn rò papọ̀ tó bá ti fi rò ó da ọṣẹ sí lórí iná yẹn ọṣẹ dúdú kó pò papọ̀ tó bá pò tán lórí iná yìí ló tó wá gbé dórí ọlọ ọwọ́ á ní òkì rẹ̀ rèé tó bá parí ẹ̀ tán kó sínú ke white ọkọ̀ kó sínú gbá òkì tó máa kì fún rèé tó bá ti fẹ́ máa wẹ̀ ọkọ lè máa wẹ̀ kó fún ìyàwó rẹ̀ wẹ̀ kódà kó bù fọmọ rẹ̀ àmọ́ ní òkì ni wọ́n ń pè ní ọ̀fọ̀ ni wọ́n ń pè ní gbólóhùn wọ́n máa sọ pé ọ̀tá mọ́tọ́ mímí tó ẹ ẹni tó bá tọ́ ọ ká lọ ká sọ ọ̀tá mọ́tọ́ mímí tó ẹ ẹni tó bá tọ́ ẹkùn lẹ́kùn kùn ọ̀tá mọ́tọ́ mímí tó ẹ ẹni tó bá tọ́ yèrèpè ní yèrèpè jó ọ̀tá mọ́tọ́ mímí tó ẹ ẹni tó bá tọ́ dẹ̀ǹgẹ́ gbóná ní dẹ̀ǹgẹ́ gbóná dà sí lára gbogbo ẹnikẹ́ni èèyàn kéèyàn tó bá ronú aburú sí mi kí wọ́n máa fọwọ́ ara wọn síra wọn. ọgbọ́n ó pè gbólóhùn yẹn sí ọṣẹ yẹn nígbà tó bá lé ọṣẹ yẹn mọ́kànkàn ọ máa wẹ̀ torítorí. ọgbọ́n wàyí sí yẹmu kuru bí ká lẹ́dínà káfàrú lìyí síbi tó ká ọyẹ kìtùlù ká ọyọkùnrin jù ká wàyàmú kuru náà wàyàmú kuru lọ́wọ́ wallahu khairul makirin táwọn bàbá wa nìyẹn. ẹ̀sìn ò lè sọ wá dìdàkudà o inna dina inda Allahil Islam ọ̀rọ̀ tí mo sọ yìí Ọlọ́run tóbi jùlọ
àṣírí tí mo fi Ọlọ́run tóbi jùlọ àmọ́ àṣì Ọlọ́run sápamọ́ síbẹ̀ torí gbogbo kí Ọlọ́run dá fún wa nítorí kó lè wúlò fún wa. Ajabdele wá sí Ahmed Algasa lẹ́kẹ̀ẹ́ kó máa dùn ọmọ bíbí ìlú Ìkirè ẹwú níwìnrín ẹwú fi léhàn mi fọ́nà mi ẹwú tí ò ní fàbùjá lẹ́kìrè ọmọ ẹnìkọ̀ọ̀kan àwa ni arógun mọ́sà Ìkirè tó bá lójó tẹ́rù ogun bá bọ̀ máa lè ní níkirè ni wọ́n bí mi sí o bàbá tí wá pẹ́ pẹ̀lú wọn lónílẹ̀ bàbá tí wá pẹ́ pẹ̀lú wọn lónílẹ̀ níkirè o níkirè ni wọ́n bí mi sí tó bá ti ń lọ sẹ́yìn ìwọ náà méje rò rí ọ̀dọ̀ tí sọmọ làkejì o àìbínú òdì síyàwó ẹni o àìbí sọmọ ẹni o ó léwu o ẹ sí ara ẹ follow rẹ ẹ comment lórí ẹ ààbò Ọlọ́run dájú. Don't kill yourself, don't allow anybody kill you.